àgbà fẹ́rẹ̀ dé tí a ó ra ẹrù tí a ò ní lè gbé. Ẹ jẹ́ ká fi tẹ́ dára ní màjèsí. Ẹ jẹ́ ká fi tẹ́ dára ní màjèsí. Àgbà fẹ́rẹ̀ dé tá ó rẹrù tí a ò lè gbé. Àgbà fẹ́rẹ̀ dé tá ó rẹrù tá ò lè gbé. Ó ní ẹ jẹ́ ká fi tẹ́ dára ní màjèsí. Ẹ jẹ́ ká fi tẹ́ dára ní màjèsí. Àgbà fẹ́rẹ̀ dé tí a máa ra ẹrù tí a ò ní lè gbé. Ẹ̀yin ọmọ Yorùbá, báírò àti ìwé ló sọ gbogbo yín dẹrú o. Nǹkan tó ń kọ sínú Bíbélì ló sọ gbogbo yín dẹrú o. Nǹkan tó ń kọ sínú Koran ló sọ gbogbo yín dẹrú o. Níbo ni ẹ̀kọ́ ẹ̀yin ọmọ Yorùbá wà? Níbo ni skúù ọmọ Yorùbá wà? Mo gbọ́ pé wọ́n dá kan sí Ilé Ifẹ̀. Ṣé Ilé Ifẹ̀ ni gbogbo Yorùbá wà ní? Ṣé àwa táwa lẹ́kọ̀ọ́ sí pharmacy school ní Ilé Ifẹ̀ ni? Ṣé àwọn tó wà l'Ondo State fẹ́ máa wá sí Ilé Ifẹ̀ pharmacy school níbẹ̀? Ṣé àríbì kan tó wà ní Nàìjíríà tí lékè wò sí ni? Ṣé àríbì kan tó wà ní Nàìjíríà yìí tí Bible school ò sí ńbẹ̀? Ẹ̀yin awo, you have a lot of work to do. Ṣé rí ọ̀rọ̀ tí mo ń sọ fún yín lọ́wọ́ yìí, ó dìgbà tí bá kú kó tún níyì. Ọ̀rọ̀ kì í máa níyì nígbà tí ẹni tó sọ bá sì wà láyé. Nígbà tí Fẹlá wà láyé tó bá yín sọ̀rọ̀, ẹni olígbó ni. Ẹni kì í ṣe èèyàn gidi. Ẹni kò mọ ọkọ tó sọ. Lónìí, gbogbo yín wá ń rí ìfà sọ̀rọ̀ Fẹlá. Wípé, Fẹlá is a legend. Fẹlá is a this. Knowledge is power. A ti gba wèrè mọ́ ẹ̀sìn. Ẹ gba Jésù ní Olúwa àti olùgbàlà yín. Wọ́n dẹ̀ kó sójà sí ṣọ́ọ̀ṣì. Wọ́n kó ọlọ́pàá sí ṣọ́ọ̀ṣì wípé kó máa sọ Jésù. Ẹ ò dẹ̀ béèrè lọ́wọ́ ara yín wípé báwo lèèyàn ṣe lè gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ̀. Kí ni wọ́n ń pè ní Olúwa? Kí ni wọ́n ń pè ní olùgbàlà? Iṣẹ́ wo lolùgbàlà máa ń ṣe? Iye yín ò sí débẹ̀. Tí accident bá ṣẹlẹ̀ láàrin títì, ẹni tí mọ́tò ògún dáadáa, ó wá escape kó nínú accident yẹn wá praise the Lord. Olúwa dúpẹ́ o. Ó bá wa sọ, ẹ̀jẹ̀ Jésù ló wò sàn, ẹ̀jẹ̀ Jésù ló gbàlà. Trailer ò gba dáadáa ni. Kì í ṣe pé bóyá ẹ̀jẹ̀ Jésù kan ló. Trailer ò gba dáadáa, kò gba tó. Ẹni tó rébọ́ lókè ọ̀pẹ, ó délẹ̀, apá ẹ̀ kankan, ẹsẹ̀ ẹ̀ kankan, ṣùgbọ́n ẹ̀mí ò kú. Ẹni ẹ̀jẹ̀ Jésù ló rà padà. Kò forí gúnlẹ̀ dáadáa ni. Torí ẹ bá gúnlẹ̀ dáadáa máa kú. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá, mo bẹ̀ yín ni. Ẹ gbé ìmọ̀ tí yín náà sórí àwọn ọmọ yín. Ẹ gbé ìmọ̀ yín sórí àwọn ọmọ yín, ẹ jọ̀ọ́. Nígbà tí bàbá ẹlẹ́bùrú ìbọn yẹn, nígbà tó ń ka ìwé yẹn láàárọ̀ yìí, orí mi ń fì. Ó wá sọ ìtàn àwọn kan. Ó sọ̀rọ̀ nípa ewu. Ó ní nígbà ayé ìwáṣẹ̀, ó ní bàbá yẹn hu ewu. Ó ní nígbà yẹn ẹnikẹ́ni tó bá ti hu ewu, ó ní wọ́n máa pa ni torí pé ó ti tó kú. Ó ní ìgbà tí àwọn àgbà ìlú wa péjọ wípé lágbájá ó ti hewu, ó ti hewu, ó ti tú kú, ó ti tú kú, ó ti tú kú. Olúwa sọ pé kó fún un lọ́jọ́ 7. Wípé òun máa wá sọ fún yín pé òun ò hu ewu. Nígbà tó máa dọjọ́ 7, wọ́n ní bàbá yẹn lọ rẹ́ ẹran àgùntàn sí ibi tí àwọn àgbàlagbà yẹn ń gbà kọjá. Irun àgùntàn funfun wá bọ́ sórí gbogbo wọn. Nígbà tó máa pè wọ́n jọ, ọjọ́ tó ń dá pé kí bàbá yẹn wá jẹ́jọ́ ìdí tó fi hewu. Ẹni tó bá dẹ̀ ti hewu nígbà yẹn wọ́n máa pa ni. Nígbà tí bàbá yẹn máa wá dé, wọ́n wá ní kí ló sọ pé ó sọ? Ẹ mọ̀ pé ẹni tó bá ti hewu nílùú wa wọ́n máa pa nítorí àgbà ti dé.
ó ní kó tó di pé máa pa òun, ó ní kí akọgun kó sí orí ẹ̀. Nígbà tí akọgun máa sí orí ẹ̀, ó bá ẹwu níbẹ̀. Ó ní kí ọlọ́jà ìlú yẹn kó sí orí ẹ̀. Nígbà tí ọlọ́jà ìlú yẹn sí orí ẹ̀, wọ́n bá ẹwu níbẹ̀. Ó ní kí ọ̀tún kó sí orí ẹ̀. Nígbà tí ọ̀tún máa sí orí ẹ̀, ó bá ẹwu níbẹ̀. Kí la máa wá ṣe báyìí? Wọ́n ní àwọn àgbà yẹn wá pẹnu pọ̀ ìgbó yá, ẹ jẹ́ ká fi ewu jìra wa. Tí ọmọ ìyá bá ṣe ọmọ ìyá, ẹ jẹ́ ká fi ewu jìra wa. Tí àbúrò bá ṣe ẹ̀gbọ́n, ẹ jẹ́ ká fi ewu jìra wa. Tinubu fi ewu jí Sunday Igboho kí Sunday Igboho padà sílé. Kò sí iṣẹ́ tó lè ṣe lórí oyè tó lè jọ mí lójú àfi tí Sunday Igboho bá padà sí Nàìjíríà. Nǹkan tó lè jọ mí lójú, gbóhùn ẹ kó sáàkì gbogbo àwọn ọlọ́pàá tó wà lágbàáyé kò kàn mí. Gbóhùn ẹ kí gbogbo iná máa tàn ní Nàìjíríà kò rá mi. Nǹkan tó kàn mí ni wípé kí Sunday Igboho padà sí Nàìjíríà. Ẹ̀yin ọmọ Yorùbá, wọ́n ti bà ayé wa jẹ́ gan. Ọpẹ́lọpẹ́ ọba tó dá ayé àtọ̀run ló já èmi, tó sọ wípé, tó fi mí sí mi lọ́kàn wípé ó yá ọmọ yìí máa ka Quran, ó yá máa ka odù Ifá, ó yá máa ka Bible kó lè rí àṣírí kan tí mo bá ẹ sọ. Bóyá ìwọ yìí, bóyá ìyẹ́ máa lè sí, torí àwọn olówó yẹn wọn ò lè ráyè ká. Àti kékeré mo ti ń wá ìmọ̀ kiri, pé mo ń wá òtítọ́. Èmi tó wá ka ìwé mẹ́ta ni mo á ń sọ fún yín wípé wọ́n ń gbá wa ní káwọn arábí iṣẹ́. Wọ́n wá fi Bíbélì gbá wa ni, wọ́n wá fi Quran gbá wa ni. Ẹ̀yin náà ẹ gbin ẹ̀kọ́ titi yín, ẹ gbin sínú àwọn ọmọ yín. Tinubu, a ní the school Yorùbá tàti máa kọ́ ara wa ní odù Ifá nílànà Yorùbá. Ibi tí mo ti wá mọ̀ wípé wọ́n ti gẹ̀ẹ́tì wa pátápátá, wípé wọ́n ti bà ayé wa jẹ́. Ẹ jọ̀ọ́ mo ń ṣe program níbí yìí o. Ẹ tó bá fẹ́ wọlé, kó ra wọlé zili o. Àbí kẹ̀kẹ́ padà síbi tẹ́ ti ń bọ̀ o. Ibi tí mo ti mọ̀ wípé wọ́n ti bà ayé wa jẹ́ pátápátá, wípé wọ́n ti gẹ̀ẹ́tì wa. Ní Sunday tó kọjá, mo post sórí fídíò wípé mo gbàdúrà sórí fídíò, mo wá sọ pé kí gbogbo ọmọ Yorùbá pé kẹsẹ̀ àṣẹ. Ìfún ìyàlẹ́nu, à ń darí wọn sí ọ̀nà, wọ́n ń darí ara wọn sínú igbó. Wọ́n ní oh God man, amen. Wọ́n ní àmín, amen, àmín. Àti kí wọ́n sọ èdè ìlú wọn yẹn pé àṣẹ, ó ṣe wọ́n lóro. The word àṣẹ, pé kó ṣe àṣẹ sínú àdúrà, wọ́n ti kà sí nǹkan tó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ni. The word àṣẹ. Go and Google the meaning of amen, the meaning of àmín. Àmín means so shall it be. Bó ṣe máa rí nìyẹn. Àti kó sọ èdè tí wọ́n yẹn wípé àṣẹ ó pa wọ́n lára. Níbi tó gẹ̀ẹ́tì ọmọ Yorùbá dé. Wọ́n ti fi Bíbélì yẹn, wọ́n ti fi yọ psychology, kíndìnrín ọpọlọ wọ́n ti yọ gbogbo ẹ̀ síta. Wípé wọ́n ti gbé ọpọlọ Yorùbá kúrò, wọ́n ti inject ọpọlọ òfò èmi sínú ẹ̀. Mo rí rádaràda kan tí àwọn pásítọ̀ kan ṣe lórí live. Wọ́n pe kí lórúkọ ẹ̀ jáde, kí lórúkọ lady tó ń kọrin yìí, ọmọ mi tó ń kọrin yìí, Tọ́pẹ́ Àlàbí. Ó ní àbọ̀rú, àbọ̀yè, àbọ̀rú, àbọ̀yè. Ó gbọ́dọ̀ padà lọ kó lọ change orin yẹn. Àbọ̀rú, àbọ̀yè, àbíyè. Ó gbọ́dọ̀ lọ change orin yẹn. Torí wípé àwọn aláwo ti ń lo orin yẹn. Àwọn oníṣẹ̀ṣe ti ń lò ó. Ìwọ̀kẹ̀ olísọ̀run ṣe, ìwọ kì í so oníṣẹ̀ṣe. Nǹkan tó bá lọ́wọ́ Orímọládé ló ń ṣe, ẹ̀sìn tó ń ṣe yẹn ìṣẹ̀ṣe ni.
kérúbù àsẹ́ráfù tó ń ṣe yẹn tó gbé dàda sórí yẹn ìṣẹ̀ṣe ló ń ṣe. Nǹkan tó bá lọ́wọ́ Orímọládé kí náà pè ní ìṣẹ̀ṣe, nǹkan tí ó ṣẹ̀ tó dáyé tó bá tí wọ́n ń ṣe lọ́dọ̀ nǹkan tí ẹnìkan ṣẹ̀ bá, nǹkan tí mo ń ṣe tẹ́lẹ̀ tí àwọn ọmọ mi dé bá tí wọ́n ń ṣe ni wọ́n pè ní ìṣẹ̀ṣe. Àbọ̀rú àbọ̀yè ó ti wá jẹ́ nǹkan burúkú. Who swear for these people? Wọ́n ti gbé mentality sí ọpọlọ wa débi wípé anything tó bá ti jọ mọ́ Yorùbá language is a sin. Wọ́n ti inject wa débẹ̀ wípé anything tó bá ti lè sọ ní èdè Yorùbá ẹ̀ṣẹ̀ ni. Mo dẹ̀ ti train yín lọ́nà 1 billion times. Kí ni wọ́n pè ní àbọ̀rú àbọ̀yè? Ẹbọrú ẹbọyè. Ẹni tó bá rú ẹbọ tí ẹbọ ẹ bá rú ó túmọ̀ sí wípé àdúrà mi ṣe kíni, àdúrà mi gbà. Àbọ̀yè ẹni tó gbé ẹbọ tó ṣe kíni tí ò bá ẹbọ lọ. Ẹni tó jagun tí ò jagun bógun lọ, tó jẹ́ pé àṣeyè pẹ̀lú bí ogun ṣe pẹ̀lú báyé ṣe gbógun tó, bí ọ̀tá ṣe gbógun tó, ó padà ṣe kíni àṣeyè. Ẹ wá ní kó lọ sẹ́ǹjì ẹ̀ kó wá sọ wípé àṣẹ burúkú àbí báwo ni kó ṣe tún padà kọ́ o, kó sọ wípé mi ò kì í ṣe àbọ̀rú mọ́ o, mi ò kì í ṣàbọ̀yè mọ́ o, àbọ̀ sórí bú, àbọ̀ sórí ìyà ni kó lọ́kọ́ àbí. Wọ́n ti sọ pé kí má máa ṣépè mọ́. Babaláwo ń lò torí pé babaláwo dẹ̀ ti ń lò báyìí kó wá lọ sẹ́ǹjì orin ẹ̀. Àwọn ọmọ àlè tó ń fọwọ́ òsì júwe lé bàbá wọn. Tọ́pẹ́ Àlàbí is Yorùbá. Ká ní pé ó sọ nísìn ní English wípé my sacrifice have collecting. Hey, my sacrifice have collecting. Hey, my sacrifice have collecting. Have collecting salvation. Ẹ ò ní sọ̀rọ̀ nípa ẹ o torí òyìnbó ló fi kọ́. Ẹ túmọ̀ orin yẹn. Àbọ̀rú àbọ̀yè. Ẹ túmọ̀ ẹ lóyìnbó. Tó bá pé òyìnbó ló fi kọ́ ìṣe ẹ ní sọ̀rọ̀. Àwọn máa lè tó fọwọ́ òsì júwe ilé bàbá wọn. Wọ́n gbé ẹ̀sìn lórí. Wọ́n gbàgbé ilé. Bí gbọ́ ọ̀kan tó ṣẹlẹ̀ nínú Bíbélì ni, ó kàwé ni, ó ka Bíbélì. Bíbélì sọ fún wa pé nígbà tí Jacob fẹ́ kú, ó ṣe kíni kan. Ọmọ tó bá gbàgbé olórí burúkú ọmọ ni. Ọmọ àlè ló pọ̀ jù ní Nàìjíríà yìí, especially nílẹ̀ Yorùbá. Nígbà tí Jacob fẹ́ kú, ó ṣe kíni kan. Ó pe Joseph ọmọ ẹ̀. Ó ní Joseph wá, come. Ó ní kó wá fi ọwọ́ ẹ̀ sí abẹ́ itan òun, kó wá búra fún òun wípé òkú òun kò ní sùn sí ilẹ̀ àjèjì, wípé nígbà tóun bá kú wípé ó máa dá egungun mi padà sí ìlú ìbílẹ̀ mi ibi tí mo ti wá. Ó lóun ò sùn sílẹ̀ àjèjì. Ìtumọ̀ ẹ̀ ni wípé the word ìbílẹ̀ ibi tó ti wá, àṣà ìbílẹ̀ ìlú ẹ, ilé ẹ, ilẹ̀ ẹ, ó gbọ́dọ̀ jẹ́ number 1 nígbésí ayé ẹ.